nísìn òkè àdásóbo náà la wà yìí tó jẹ́ ìsàndálẹ̀ ìlú Kìṣí ẹ pé àwọn tó tẹ̀lé ìlú Kìṣí gangan bí wọ́n ti jókòó nìyí lákọ̀ọ́kọ́ ọjọ́ ẹni ẹ̀ là ń pè ní Kìrìsí Yèrúmọ̀ náà là ń pè ẹni àkọ́kọ́ wa ní Kìṣí. Ilé yẹn wá láti ọjọ́ ọmọọba ilẹ̀ ìlú Nìkì yẹn wà ní Benin nílẹ̀ France lọ́hùn. Ìyá tó wá jẹ́ ọmọọba Aláàfin òun nìyàwó Kìrìsí Yèrúmọ̀. Ìgbà tí ọba Aláàfin gbéṣẹ̀ lásìkò ìgbà yẹn wọ́n mú ìyá yẹn à ń pè ní Àdá òun náà la fi sókọ òkè yìí Àdásóbo. Ó ní òrù kan tó máa fi ṣe ìwòsàn fáwọn alábíamọ. Ó ní òrù yẹn omi àgbo tí wọ́n máa gbà tí wọ́n fi tọ́jú àwọn alábíamọ àwọn aláboyún kankan wíwá yẹn. Wọ́n mú wọn fi rólé gẹ́gẹ́ bí Aláàfin gbà náà kí wọ́n fi rí ọmọ oyè yàn. Ìgbà wọn yan ọmọ oyè tán ó di pé Olóhùn ò ní mọ̀ ṣe kábíyèsí fún ọmọ oyè tó tẹ̀ tún yàn. Ó wá kókó mbẹ̀ ó wá tọ Kìṣí Yèrúmọ̀ wá bí wọ́n ti gbà tí wọ́n fi di aya ara wọn àtọkọ nínú. Ìgbà tí Àdá yẹn wá kú bí iná ojúbọ rẹ̀ níbi tá a sìnkú ẹ̀ sí gangan nígbà ibẹ̀ náà ni. Tá a bá bọ Àdásóbo ojú orí ibi tí wọ́n sin Àdá sí ní oṣù kẹrin láwa sí ọdún yẹn lọ́dún ní gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wa. Táwọn lọ ọ̀gbẹ́ èmi mo mọ́ lídìí ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí balógun ìlú. Èmi ni mo lídìí ìgbẹ́ lọ gbogbo ibi tá a bá lọ. Tá a bá kúrò ní ìgbẹ́ tán ẹran tá a bá pa á kó wá síbí. Ọjọ́ kejì ọdún bẹ̀rẹ̀. Tá a bá ṣe títí díjọ́ kẹjọ àwa tún ní ijó kan tá a máa jó níta ìyẹn ni gbogbo àwọn ará Bọ̀rùté tá a wí àwọn ará Lèkì kankan yẹn ará Yásìkà ní kankan gbogbo àti gbogbo ọmọ ìlú Kìṣí láàpéjọ lóde ọba ń bẹ̀ láàjíjó yẹn nírọ̀lẹ́ gbogbo ìbáyà ti jáde ta tá a máa jíjó yẹn tá a bá ti parí lẹ́nu tọ̀ ọdún parí ní ọdún yẹn nìní ọjọ́ bó ti jẹ́ náà ní sẹ́rí jìnnà tó níhò ojúbọ gan ni tọ́ba dé pọ́dún máa ń bọ̀ ní àwa ṣe àtúnṣe gbogbo bíi òun ní ìjì tó níhò sálẹ̀ ni ìjì tó níhò sálẹ̀ ni òun ni pẹ̀lú ẹ̀ bá tó lè tẹ̀síwájú ẹ lè lè yà ẹ lọ dírẹ̀ ẹ súnmọ́ lẹ́yà. Kìṣí dàda gbùdú Kìṣí ọmọ Àdásóbo Kìṣí jẹ́ agbọ́nsọ̀rọ̀ wọn kì í dìbọ̀lé bẹ́kùn bá ń sọ̀rọ̀ àti máa kì í dìbòkè ìbá Kìṣí ọgbọ́dọ̀ jẹ́wé apá èyí ọba jẹ́wé apá bàbá rẹ̀